máa kọ̀ ẹ́ lẹ̀ ìlú èbó la wà ẹrù olè bàyàn láti kọ́kọ́ C-Square ẹrù ẹ bá wà láti kọ́kọ́ ń bí ṣe ìsàlàyé fún ọ ẹ̀yin tẹ́ ìwà nàìjálẹ̀ ẹrù máa ń bà láti kọ́kọ́ ń bí ẹrù ẹ bá wà láti kọ́kọ́ ọkọ kíkò sí ẹni tí fa kò lẹ́jọ́ oúnjẹ wa kù kò lè ní ká má jẹ èèyàn ẹ̀yin ní ìgbésí ayé yín àti oúnjẹ yín tó so mọ́kùnrin tẹ́ ẹ̀ nílé eradicate wọn tó bá ti ṣe rubbish ṣẹ́gbọ́n ẹ má bínú mo sọ reality ẹ̀yin lẹ ní problem yẹn mo lè kọ́ ẹ tó bá wù mí tọ́ ọ bá ti sáàfù purpose tó fẹ́ sáàfù mọ́ tí ìrí dùnú látara rẹ mọ́ tọ́ ọ gbádùn mọ́ ilé ọ̀dànù kò sì ní kí owó oúnjẹ mi kó tún mọ́ kò ní káwọn ọmọ mi ó má lọ sùkò ká mọ̀ àbárọ̀ fúnra wa bí kódà bí n bá kọ̀ ọ̀tán èyí tó fi ọgbọ̀wọ́ èyí tó fi ọgbọ̀wọ́ tó lọ bá wọn jọba ẹjọ́ ẹ ṣàánú mi o ọkọ ti kọ̀ mí o ebi ń pa mí o àwọn òkèà ibi ni true love ń gbé obìnrin tó bá fi ọ tó bá wà nílùú èbó ẹni yẹn true love ló ní sí ẹ obìnrin tó bá wà nílùú èbó tó bá wà committed to you ibi tó ti lè rí true love nìyẹn kò sí true love Nàìjíríà arẹbi pa ebi ọ̀ngá bẹ̀lẹ̀ ọ̀ngẹ̀rí bẹ̀lẹ̀ where hunger face is where I face. So if you come across a woman in abroad that she's into you truly ló love ẹ torí kò sí kankan tó fẹ́ ṣe fún kí ló fẹ́ ṣe fún mi báyìí ọ̀ lè dá mi mú Ọlọ́run nìkan ló lè fẹjọ́ mi sùn bí n bá korí ẹ tí n korí orí ẹ sí àgbo lọ́la ọ̀ lè ṣe kankan fún mi ọ̀ kàn máa halẹ̀ náà ni inú bá sì bí mi jù tó ń dà mí láàmú jù ìfún ọlọ́pàá ní pé ọ̀ ń dà mí láàmú jù o ọ̀fẹ́ máa pa mí o ká máa wọn lè fún ọ. So ibi tí true love wà ní for a woman to say ó lọ mú true love rẹ̀ Nàìjíríà ẹ má mà wọn ò dé wọn o C-Square wọn ò mú ìyá yẹn ọ fún mi ní nọ́mbà àbúrò rẹ̀ yẹn ọ rí pé wọn mú ibi tí díìkì rẹ̀ lọ fèsì ẹni tí ń satisfy rẹ̀ lórí bẹ́ẹ̀dì ó ti bímọ tó fẹ́ bí tán so ti yé yín ìgbádùn lókù tó máa gbà so ti yé yín ìgbádùn ni ẹni tí ó máa fún mo ti sọ fún yín bá a bá ṣe dàgbà fún. ẹ ṣe àmọ́ tí kéèsì yẹn tí mo fi ní interest nínú ẹ ni pé kéèsì tó ń ṣẹlẹ̀ yìí mo ní èèyàn kan tó ṣẹlẹ̀ sí bọ́ọ̀kọ̀ yọpẹ́ ènìyàn sí lórí TikTok ni mi ì bá ṣe ẹ̀sẹ̀ nìyẹn tó pé àbọ̀dì náà ló wà ọ̀dà way round ni ọkùnrin ló ń complain ní time eléyìí obìnrin ò ní time so ìgbà míì tó máa ń sọ̀rọ̀ èyí gbọ́dọ̀ listen kéèyàn dẹ̀ learn o lè máa wò pé o lè máa wò pé òun try láti make sure pé ilé ẹ dùn ni o fẹ́ support o fẹ́ wá financially stable o fẹ́ support o fẹ́ provide fún yàrá family ẹ kó pàdé end of the family yẹn tó fẹ́ provide fún yẹn yóò padà jẹ́lẹ̀. ọmọ jẹ́lẹ̀ ní òbí dàkà yìí see let me see for people that are in abroad men that does not want to go through this again orí ẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé everything is not about money wàá lose ìyàwó ẹ̀ wàá lose àwọn ọmọ ẹ̀ it's not 5 saved kìnìkan saved every time wàá lose ẹ̀ tó o bá balance ẹ̀ àwọn lọ fún kan ìkó lọ fún kan àwọn obìnrin ò délé bẹ̀rù láti fi yín lẹ̀ bí a lọ fi yín gbalé ni a lọ fi yín gbalé lọ́dọ̀ ìjọba ni a lọ sunkún bẹ́ẹ̀ pé kò sí ẹ tí ó fún wa a lọ lò yín láti fi lọ gbalé ni wọ́n dẹ̀ fún wa lílé yẹn wọ́n ká àwọn ọmọ wa náà síbẹ̀ ṣe pé mi gbọ́dọ̀ mọ́ parọ́ fún yín a lọ fún yín a lọ tò ní èyí sì ń tẹ́ ẹ lè ṣe àwa kọ́ la bí ẹ lé ní ká máa fẹ́ Nàìjíríà a sọ fún yín mi ń parọ́ àtúbọ̀tán Nàìjíríà níbí reverse is the case tó o bá ti lè ṣe normal ọ̀pọ̀ nú àwọn ọkùnrin tí wọ́n àtọ́ dáadáa tó jẹ́ pé inú ẹ̀wọ̀n náà wà báyìí máa ń tọ́ ń ṣe kórìí ẹ̀ mọ́ bàá burú inú ẹ̀wọ̀n lẹ́wà ọ̀pọ̀ nú yín ni wọ́n ti tì mẹ́wọ̀n bí torí àìlẹ́kọ̀ọ́ tẹ́ ẹ gbé wá láti Nàìjíríà kí àwọn ìwà kan ti wọ̀nyí sí àwọn ìwà rádaràda kò wọ bí ẹ̀bùn náà ń ṣe tí àwọn bá ti sọrí ibú wọn jà lẹ́ẹ̀lẹ́ wọn a máa divorce lẹ́ẹ̀mẹjọ ń bí ẹ̀yin lẹ kakún lọ́dọ̀ yín ẹ̀yin lẹ ya wèrè táyì sọ pé kọ́lé ọkọ kan máa kà á nígbà wọn bá wọ̀ wọn jà ó lẹ́ẹ̀lẹ́ and let me tell you women are not they are not bad ìtẹ́ ẹ bá fọn fún wọn lọ̀pọ̀ nu wọn máa ń fọn kékeré nu wọn náà kà ya wèrè díẹ̀ ọ̀pọ̀ nu àwọn ọ̀wà yẹn ìtẹ́ ẹ mọ́ èyí tẹ́ ẹ bí sí wọn nínú ìlọ́pọ̀ ju èyí tó jẹ́ pé wọ́n bí mọ́ wọn lọ. And this is what I normally tell you ọ̀ní ego as a man má gbé wá lu èbó wàá jẹ ìyà wàá sọ́fà wàá wà bítà obìnrin máa tí ó má gbé ego wọ bí ego ṣe wọ bí I am the man in the house kọ́ kápá sókè bí olórí burúkú apá wèrè ọ̀jẹ̀ ìyá ń bì rẹ̀lẹ̀ ńlẹ̀ tí wọ́n bá ti débi tí sísítẹ́ẹ̀mù tí ò ti fẹ́ fún èèyàn máa èèyàn máa tún wọ èèyàn kọ́ ni má ṣòfò ń bì ọ̀jẹ̀ ìyà
work with the system. Ó wà nínú Quran náà. I'm not just preaching it. Gbogbo in tó fin bá ti kọ́yàn. Ó wà nínú Quran. Kéèyàn ó máa tẹ̀lé òfin nǹkan wí. Kò lè tó bá òun. Àwa ń kọ̀yàn bí ni tẹ́ bá rí ẹ̀ bá sọ ìyẹn máa wà nínú àdánwò nù inú ìgbèkùn tẹ́ wà Nàìjíríà yẹn kẹ́ ẹ máa ní márẹ́jì torí kan ti sọ ó ní gbogbo àwọn tá wà Nàìjíríà la máa ń kọ́kọ́ bó ṣe bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ ṣòfò àwọn ò fẹ́ máa òfò yẹn bá ti pọ̀ jù ẹkún every time sísítẹ́ẹ̀mù wàhálà tí wọ́n máa wà ń bẹ̀ ọwà Nàìjíríà yẹn náà ọlọ́wà nínú márẹ́jì gbogbo ojú rẹ̀ ti dàbí ojú olórí burúkú tó o bá ń píríjì á ti máa rí bítánẹ́sì inú píríjì rẹ̀ á ti rí ń bẹ́ẹ̀ ọtí lúkọ dada yọ ẹjọ wò bí wèrè jáwọ mọ àlè wà ń bi tá a ti máa ké òtútù mú ju pé ká tó máa ké ní òtútù lọ iṣẹ́ tá à ń ṣe ọ̀pọ̀ ju pé ká tó máa ké lọ àlè ṣe sífìtì tán ká tó máa mú ẹkún ká tó máa mú àwọn nǹkan tá a fi tẹkí níyẹn mọ́lẹ̀. òṣìṣẹ́ ti mọ̀ fà á mu ni yóò máa ti jábà yóò máa fà á mu yóò ti máa sùn mí. ìwọ dúró ń bẹ̀ yẹn dúró Nàìjíríà kọ́ máa sọnù kọ̀ndẹ́mù wa sọ pé àwa máa ń kọ́kọ́ bí táwa bẹ́ẹ̀ ni tọkùnrin ò bá ti ṣe dáadáa tí ìbànújẹ́ bá ti pọ̀ jù tẹ́kùn bá ti pọ̀ jù lápọ̀jù àwọn ò ní kọkùnrin ó máa lọ ni. You cannot tell us to stay in a marriage that does not benefit us. We don't give a damn here. We know the hear word. We are not stupid. Àwọn màmá yín náà sunkún tó fi wọnú sàárẹ̀ ni ìgbà tó yẹ ká máa jèrè ọmọ àìsàn ló pa wọ́n wàhálà ọmọ ló pa wọ́n wọn ò jèrè ọmọ wọn àwọn òràn yín àwa jẹ sí làwa we don't give a damn màmí náà fi kíní kan mọ màmí mú mara nígbà bá ti táàmù tó yẹ kí màmá yín mú mara tí wàhálà bá ti pọ̀ jù màmá yẹn náà pàpà kú náà ni wàhálà náà ni máa ń pa àwọn ìyá wàhálà ni ó pa wọ́n tàbí kí sickness ó pa wọ́n àwọn ò lè kú o ẹni tó bá fẹ́ pa wàhálà eradicate ẹni tó bá fẹ́ jẹ́ kí ẹ̀mí wa ara kẹ́mi wọ́n sì mọ́ gùn oníkọkùnrin ó mọ́ wà available fún wa nínú òtútù ara tó lè dẹ́mi wa ló gbòdò tó lè fa mental stress tó lè já máa wò òní pé ká fẹ́ bu ọkùnrin mọ́lẹ̀ kọkùnrin ti wà ní 5 days 6 days 50 ọ̀ lè dẹ́mi ìmì ló gbòdò èkì ọ̀dànù